Aha, orúkọ mi ni Fẹ́mi Adébáyọ̀ tí gbogbo yín mọ̀ sí jẹ́ lílì oníṣó ẹ máa wo Bisi ológe show ẹ má kú ọmọ ẹ̀. Thank you very much. We want to see you later. Àníkẹ́ ẹ̀sọ́ èmi ò rọ́bà fi o, àrọ́bà fi lọ́ba máa ń pa ọba ọ̀pára mi ní abọ́ ọgbà mi là àgbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ rí. Ẹ̀yin bàbá mi pa àdùn ní ó gbẹ̀yìn ọ̀rọ̀. Bàbá mi akú ọdún akú ẹ̀yẹ òní akú àrà òní ọlọ́dúnmọ́dún ẹ̀ lọ́dúnmọ́dún bá dé. Bàbá mi àrẹ ọ̀nà kan fò wọ́n sì lọ́kì bàbá mi. Àrẹ ń pè ọ́ dífá. Sẹ́fà ẹ̀ fọ́rẹ́ àbí ó fọ́rẹ́ ọlọ́dúnmọ́dún ẹ̀ lọ́dúnmọ́dún bá ti yá adé. Àmọ̀dún àpọ̀ bẹ́ẹ̀ la sì mọ̀dún àbò àmọ̀dún òjìnà bá ti mọ́ wìlú lẹ́yẹlẹ́yà wà níwà àti mọ́lé àmọ́ bẹ ibẹ̀ níbẹ̀ sùn àtẹ́lẹsẹ̀ wọn á sì mọ́ bẹ́ẹ̀ nà o ọ̀rọ̀ bí ẹkún bí ìbànújẹ́ ọlọ́rọ̀ bá wà ní jẹ́ ó káwá mọ́lé abẹ́ẹ̀rí mi ní bàbá mi lónìí iná bàbá mi pa àdùn ní ó gbẹ̀yìn ọ̀rọ̀ Ifá ní ìrẹ́ǹdẹ̀gbẹ̀ àwọn olókun dífá fún olókun Ifá ní ìrẹ́ǹdẹ̀gbẹ̀ àwọn ọlọ́ṣà dífá fún ọlọ́ṣà wọ́n ní kára lẹ̀ ẹ̀bọ ni kó yá a máa ń ṣe ọlọ́ṣà gbọ́ orúbọ olókun gbọ́ orúbọ ṣùgbọ́n olókun làgbà omi lọ́ọ̀fin ní olókun làgbà omi olókun làgbà omi igi gbogbo ẹ̀ bọ̀wọ̀ fún olókun làgbà omi 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 igi gbogbo ẹ bọ̀wọ̀ fún olókun làgbà omi lẹ́yẹlẹ́yà wá níwọ̀ àtìmọ́lé àmọ́ bẹ́ẹ̀ níbẹ̀ sùn àtẹ́lẹsẹ̀ wọn á sì mọ́ bẹ́ẹ̀ náwó ọ̀rọ̀ bí ẹkún bí ìbànújẹ́ ọlọ́run bá wà níbi ká ọmọlé ẹ wà á yá ẹ̀rà ẹ̀ níyàwó òkú láyé lásìkò ìgbìmọ̀ ọba mi ò sá òkè àtẹlẹ́bàrẹ̀ àdìná ọkùnrin lásìkò ìgbìmọ̀ Ajíjọ Bata ẹ bá mi ṣe alátẹ̀wọ́ tó rinlẹ̀. Kò sẹ́ tó bá ààrẹ dòwò pọ̀. Into the philosophy all the way from university
of Lagos. Please keep clapping, keep clapping, keep clapping. No, sir. Okay, I better get mine. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.